Hi fam, mo mọ̀ pé ti miss me. I miss you guys too a lot. Mo ń reboot ni. Kò ní dáa fún yín, kò sì ní ràgbá fún yín. Arábìnrin Tóyìn Abraham ló sọ ọ́, kì í ṣèmi. Arábìnrin yìí ò ti jáde o. Gbẹ́gẹ́dẹ́ gbidán o, wàhálà ti ṣẹlẹ̀, wàhálà ńlá ni ó ṣẹlẹ̀ báyìí lẹ́ẹ̀rin màmá ESABOD àti Tóyìn Abraham nígbà tí Tóyìn fèsì sí gbogbo ọ̀rọ̀ tí màmá ESABOD tí ó ti sọ sí láti bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn. Arábìnrin yìí ó bínú tán lẹ́yìn ìgbà tí ó fèsì sí gbogbo ọ̀rọ̀ màmá ESABOD. Ẹ̀yin tèmi mọ̀ wípé ẹ máa nífẹ̀ẹ́ láti gbọ́ gbogbo ọ̀rọ̀ tí Tóyìn Abraham tí ó sọ tí ó fi fèsì sí màmá ESABOD. Mọ̀ wípé ẹ máa nífẹ̀ẹ́ sí láti gbọ́. Ẹ̀yin tèmi ẹ fi ara balẹ̀, ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí ẹ máa bá wa kálọ lórí ètò wa lónìí. Ẹ má ṣe gbé kúrò ńbẹ̀ tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí tàbí ẹ ń bá fídíò wa pàdé fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, ètí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi, èmi ṣì ni oníròyìn yín lénìí. Ẹ̀yin tèmi, wàhálà ńlá tí ó ṣẹlẹ̀ lẹ́ẹ̀rin Tóyìn Abraham àti màmá ESABOD bí màmá ESABOD ṣe ń drag rẹ̀ láti bí ọ̀sẹ̀ méjì mẹ́ta sẹ́yìn ni màmá ESABOD ti ń drag Tóyìn Abraham back to back o. Ṣùgbọ́n Tóyìn Abraham ó ti gbé ìwà cowardness kalẹ̀ o. Ó ti wá fèsì sí ọ̀rọ̀ tí màmá ESABOD tí ó ń sọ nípa rẹ̀ bí arábìnrin yìí sì sọ wípé ó ní òun ò fẹ́ sọ̀rọ̀ sí màmá ESABOD bí ó ṣe wù òun o. Ó ní nítorí wípé àgbàlagbà ni ó jẹ́ àti wípé ó jẹ́ ẹni tí òun respect gidi. Ó ní fún díẹ̀ yìí ni òun ò ní fi sọ̀rọ̀. Hi fam, mo mọ̀ pé ti miss me. I miss you guys too a lot. Mo ń reboot ni. So I'm coming to UK, I'm coming to London. My London family, I know you guys have missed me so much. I miss you guys more. So I'm coming for Dear Cafe by Terraculture. Ẹ dẹ̀ mọ̀ pé when it comes to stage pay, feel like one back, number one, Selegbe. So please guys, we're coming 7th to 9th at Shaw Theatre. Tóyìn Abraham nínú máa jẹ́ kí Shaw Theatre. So please go and get your ticket on their website for Dear Cafe. I'm going to be there like please don't get us in UK. Ẹ̀yin tèmi, wàhálà ńlá tí ó ṣẹlẹ̀ yìí o. Tóyìn Abraham. Then don't forget ẹ máa gbé mi jáde oúnjẹ yìí ni. So guys, let's do this for my mommy, Mrs. Bolanle of Teachers. Let's go Dear Cafe. Lẹ́nìí ó tún di ọjọ́ mi. Nígbà tí ìgbà púpọ̀ tí fídíò wà yí ẹ̀ bá bí wà ẹ èmi sì ni ẹni tí ó bá ní ká máa bọ̀ ó tún gbẹjọ́ mi ó dìgbà.